Àròjinlẹ̀ òwe Yorùbá.
àbí láàárọ̀ o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé òní ni àyájọ́ àṣà kí là ń ṣe lónìí? Àṣà ìbílẹ̀ wa. Àṣà ilẹ̀ wa. Yálà Yorùbá ni ọ́ ni tàbí Haúsá tàbí Ìgbò. Lónìí a lè rí ìmúra gbogbo wa. Gẹ́gẹ́ bí ẹ sì ti mọ̀ wípé a gbọ́dọ̀ bu ọlá fún ẹni tí ọlá bá yẹ. Àti pé ká lè gbé àṣà wa ní arugẹ. Òun ló mú kí olúkúlùkù wa kí a wọ aṣọ ìbílẹ̀ wa. Ìyẹn túmọ̀ sí àwọn aṣọ bí a ti ń múra kó tó di pé ọ̀làjú ṣe kí ni? Ọ̀làjú dé. Nínú ayẹyẹ tá à ń ṣe lónìí, gẹ́gẹ́ bí olúkúlùkù yín ṣe ti mọ̀ mí, orúkọ mi a máa jẹ́ arákùnrin Oyèwọ̀lú Zaccheaus. Inú mi dùn láti wà ní àárín wa ní òwúrọ̀ yìí. Àwọn èèyàn a máa pè mí ní Cifrodram nítorí nínú iléeṣẹ́ ìránṣẹ́ tẹlifíṣàn wa ti ìtàkùn àgbáyé tí àwọn èèyàn ń pè ní YouTube channel. A máa ń ṣe ètò lọ́sẹ̀ọ̀sẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ti ìtàkùn àgbáyé yìí tí àwọn olóyìnbó ń pè ní YouTube. Lọ́sẹ̀ọ̀sẹ̀ la máa ń na àwọn òwe lóríṣiríṣi sílẹ̀ fún àwọn ènìyàn fún àṣà láti gbé àṣà wa lárugẹ. Ní ìṣẹ́jú díẹ̀ tá fún mi yìí láti fi bá wa sọ̀rọ̀, mo fẹ́ fún wa ní àwọn òwe kọ̀ọ̀kan tí mo fẹ́ ká dìmú. Bóyá kí n fún wa bí òwe 10 tàbí jù bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn eléyìí, wọ́n wá béèrè lọ́wọ́ olúkúlùkù wa òwe tí a bá lè pa fún èmi náà gẹ́gẹ́ bí ohun tá à ń ṣe lónìí. Nítorí àkókò wa, mo fẹ́ ṣe fún wa bí a ti máa ń ṣe lórí ẹ̀rọ ìtàkùn àgbáyé wa. Mo fẹ́ fún wa ní òwe tó máa jẹ́ tó lóyìnbó ń pè ní live recording. Mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí, mo sì ní ìgbàgbọ́ wípé ẹ ó gbádùn wa dáadáa. Nípa ìfihàn mi, mo kí wa kú ilé lọ́sẹ̀ yìí. Orúkọ mi ni arákùnrin Oyèwọ̀lú Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cifrodram. Lọ́sẹ̀ yìí àrà ọ̀tọ̀ ni òwe tí mo fẹ́ mú wá fún wa, àti wípé àrà ọ̀tọ̀ la ó gbà ṣe ètò tòní. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà ní ilé ẹ̀kọ́ gíga tí a pè ní ọmọ ọba tó yááyì, èyí tí òyìnbó rẹ̀ sọ wípé Awesome Prince College. Mo fẹ́ fún wa ní òwe 10 ní pápápá nítorí àkókò wa, kí ẹ̀yin tó wà nílé bí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ máa bá wa ká lọ. Òwe àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ nà fún ẹ̀yin akẹ́kọ̀ọ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé báyìí fún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún àṣà ìbílẹ̀ wa tí à ń ṣe jákèjádò Nàìjíríà àti àgbáyé lónìí. Òwe àkọ́kọ́ tí wọ́n kọ́ fún wa ni àgbà kò sí, ìlú bàjẹ́, baálé ilé kú, ilé dàwòrò. Òun ni òwe àkọ́kọ́. Ẹ jẹ́ kí n tún sọ fún wa lẹ́ẹ̀kan sí i. Àgbà kò sí, ìlú bàjẹ́, baálé ilé kú, ilé dàwòrò. Òun ni òwe àkọ́kọ́. Òwe ẹlẹ́ẹ̀kejì a máa wí pé káàkiri káàkiri la ti ń ṣẹ́gi, àmọ́ ojú kan la ti dì í. Òun lòwe ẹlẹ́ẹ̀kejì. Káàkiri káàkiri la ti ń ṣẹ́gi, ṣùgbọ́n ojú kan la ti dì í. Òun ni òwe ẹlẹ́ẹ̀kejì. Òwe ẹlẹ́ẹ̀kẹta máa wí pé ọ̀kẹ́rẹ́ tí yóò bá gun igi ọ̀gẹ̀dẹ̀, èékánná rẹ̀ yóò mú ṣánṣán. Òun ni òwe ẹlẹ́ẹ̀kẹta. Ọ̀kẹ́rẹ́ tí yóò bá gun igi ọ̀gẹ̀dẹ̀, èékánná rẹ̀ ó gbọ́dọ̀ mú ṣánṣán ní òwe ẹlẹ́ẹ̀kẹta. Mo ní ìgbàgbọ́ wípé ẹ̀ ń tẹ́tí sí mi dáadáa. Òwe ẹlẹ́ẹ̀kẹrin wípé ìjà ló dé,
tí orin dòwe òun ni òwe ẹlẹ́ẹ̀kẹrin ìjà ló dé tí orin dòwe. Òwe ẹlẹ́ẹ̀karùn-ún gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé mélòó ni mo ti fún wa báyìí? Mẹ́rin. Ǹjẹ́ lè sáré rántí mẹ́rẹ̀ẹ̀rin tí mo ti fún wa kí n tó tẹ̀síwájú? Ó yẹ jẹ́ kí n gbọ́ alákọ̀ọ́kọ́. Àgbà láti ṣẹ́gi, ojúmọ́ láti dì í. Àgbà òsílé ilé dáwọ́. Balẹ̀ kú ilé. Ẹ gbìyànjú ṣùgbọ́n bí mo ṣe sọ́kọ́ nìyẹn nítorí àkókò ẹ jẹ́ kí n tẹ̀síwájú kí n tún fún wa ní àwọn òwe mìíràn. Òwe karùn-ún tí wọ́n ò fún wa ó wí pé ká mẹ́yìn sọ́wọ́ ọ̀tún ká mẹ́yìn sọ́wọ́ òsì ká fẹ̀yìn rìn láti àìsẹ́yìn lọ sí ìyìn ọ̀hún ẹni tí ò ní níyìn kò ní yin ni. Ṣé ó ti yé wa báyìí? Òun ni òwe ẹlẹ́ẹ̀karùn-ún. Òwe ẹlẹ́ẹ̀kẹfà wípé ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú adámọ̀ ń bàjẹ́ adibaba tán inú ń bí wọn. Àwọn kan wọn ò mọ bí a ti ń lo òwe yìí. Ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú adámọ̀ kì í ṣe ádámọ̀ inú adámọ̀ ẹni tó ń dámọ̀ ọ̀pẹ. Bí ọ̀pẹ̀kẹ́tẹ̀ bá ti ń dàgbà ẹ mọ̀ pé ọwọ́ ò ní máa tó mọ́ a máa tiraka láti gé ni. Ìdí nìyí tí Yorùbá ṣe ń sọ wípé ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú adámọ̀ ń bàjẹ́ adibaba tán inú ń bí wọn. Òwe kelòó nìyẹn báyìí? Ìkẹfà. Ẹ jẹ́ ká lọ sí ìkeje tó wípé ẹ sọ fún aláṣọ ìgbàlódé. Kí ni mo sọ? Ẹ sọ fún aláṣọ ìgbàlódé pé kó rọra kó ṣe jẹ́jẹ́ àkísà ó ti lò gbàrí. Kí ni mo sọ o? Ẹ sọ fún aláṣọ ìgbàlódé kó rọra kó ṣe jẹ́jẹ́ àkísà ó ti lo ìgbàrí. Ṣòwe yẹn yé wa báyìí? Òwe yìí ìgbà tá máa ń lò ní tí èèyàn kan bá ń wò ó pé èmi ni mo dáa tó báyìí èmi ni mo rẹwà báyìí kó rántí wípé àkísà ó ti lo ìgbàrí. Òwe ẹlẹ́ẹ̀keje nìyẹn. Òwe ẹlẹ́ẹ̀kẹjọ ó ní aṣọ tó bá ti dágbére àtàn ìgbà abẹ́rẹ́ kò lè ṣe kí ni kò lè dá dúró. Àkísà tó bá ti dágbére àtàn ìgbà abẹ́rẹ́ kò lè dá dúró. Ìyẹn túmọ̀ sí wípé bí aṣọ bá ti gbó tó ti gbó dé ojú ẹ̀ kò sí bí abẹ́rẹ́ àti òwú tó fẹ́ fi rán tó lè ṣe kí ni tó lè dá dúró mọ́. Ìyẹn ni òwe kelòó? Òwe kẹjọ. Òwe kẹsàn-án gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé orí ni mo ti ń mu kò sí àkọsílẹ̀ rẹ̀. Ìkẹsàn-án ẹ jẹ́ kí n fún wa lélẹ́yìí wípé ìwín bíntín létí àwo gbẹ̀gìrì. Ìwín tíntín létí àwo gbẹ̀gìrì. Bójú bá kúrò ńbẹ̀ ọkàn ò lè kúrò ńbẹ̀. Ìyẹn ni òwe ẹlẹ́ẹ̀kẹsàn-án. Òwe ẹlẹ́ẹ̀kẹwàá wípé òwe ẹlẹ́ẹ̀kẹsàn-án wípé ẹlẹ́ẹ̀kẹwàá òwe ẹlẹ́ẹ̀kẹwàá wípé àkùkọ gàgàrà kì í jẹ́ kí kékeré ó kọ. Kí ni mo sọ? Àkùkọ gàgàrà kì í fẹ́ kí kékeré ó kọ. Ìyẹn ni àwọn òwe. Tí ẹ bá tún wá ní ìbéèrè mìíràn tí ẹ lè fún wa ẹ ṣé púpọ̀. Nítorí èyí fún ẹ̀yin tẹ́ ẹ wà nílé gẹ́gẹ́ bí a ti sọ ètò tí a ń ṣe lónìí títí di ọjọ́ mìíràn ẹ̀wẹ̀ orúkọ mi kò yí padà. Èmi náà ni arákùnrin Oyèwọ̀lú Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cfrodram. Títí di ọdún tó ń bọ̀ a ó máa wà nítorí pé àkàlàmàgbò kì í pọdún jẹ. Èmi àti yín àwọn àti ẹ̀yin a ò ní pọdún jẹ. Ó dàbọ̀. Ó fẹ́ wá jó ijó ìbílẹ̀. Oyèwọ̀lú bọ́ọ̀lù.
Àròjinlẹ̀ òwe Yorùbá.